adúpẹ́ o Yínká Ayéfẹ́lẹ́ ní fámú fún ọba Olúbàdàn tuntun kábíyèsí o láti Èkìtì ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ka alẹ́ irúnjà àfihàn sóni mí ìlẹ̀kẹ̀já tòun tòun àfáà Rèbékà ní orúkọ mi pàwọ́níà fún àwọn onírọ́ 87 minutes to 9:30 ti lù ní iwájú ilé ìwé Adó láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbìn. ìrọ̀lẹ́ ìjẹta ni pòfẹ́sọ Ifá àrẹ́sìtì ẹni ọ̀wọ̀ Ayéfẹ́lẹ́ ní iwájú Gúrú Màràjì wípé ìwọ ni Olúbàdàn tuntun. àdúgbò lọ́wọ́ Ifá o. ọ̀gá wa kan tí wọ́n ti fi ìgbà kan sun rárá lórí rédíò rí Prophet Abdul Fagboro wá fi omi lójú dúpẹ́ lọ́wọ́ ìdílé Anthony Joshua fún àtìlẹ́yìn àti lílù tí wọ́n bá wa lu àwọn tí wọ́n ń gbógun láti má lè jẹ́ kí olóyè Yínká Ayéfẹ́lẹ́ di ọba Olúbàdàn láìsí wàhálà. ẹ ṣé o bàbá wa Anthony Joshua ògúnléjà wúdẹ̀. àtìlẹ́yìn yìí ló jẹ́ kí Dr. Ayéfẹ́lẹ́ náà ṣe ìlérí tí kò níyẹ̀ láti ojú àlá wípé òun ṣetán láti máa ṣe eré ọ̀fẹ́ fún àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn lọ́kùnrin àti lóbìnrin láì gba £1 lọ́wọ́ ẹnì kankan. yàtọ̀ sí owó mọ́tò tí ó jẹ́ £7 million tí àwọn boys yóò fi gbé ọ̀kadà dé venue tí wọn yóò ti ṣeré. tó happy birthday fún bàbá wa bàbá Bàrígà alùlórí pé igba ọdún kan ni o. bákan náà ni bàbá wa Jídé Kòsọ́kọ́ ń ṣe ọjọ́ òbí ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. tó mí kọ́lá rí dé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n ká tó máa lọ Ayọ̀ Olúyẹmí ni ó kọ ìròyìn Sílú Gàmbàrí ló tanná ìyá ìwà ni makeup artist èmi ọmọ yín aláṣejù bàbá jẹ́ ìrọ́lá ògbónléjà wúùdẹ̀ náà ni mo kà á friendly sí etí ìwòran yín gbogbo wa ní kí ẹ mú o. tó ẹ subscribe sórí Bàbá Ìjẹ̀ṣà comedy ẹ follow wa lórí Bàbá Ìjẹ̀ṣà náà lórí Facebook kí ẹ subscribe sórí YouTube channel wa Bàbá Ìjẹ̀ṣà comedy. ìyókù tún di ní ọjọ́ méje imú yín ni kí ẹ máa fi mí o.